ẹ̀yin tèmi lórí ọ̀rọ̀ pásítọ̀ Àgbàlá Gabriel èyí tún lọ káàkiri orí ayélujára. Star Lady ó tún ti jáde o. Gbogbo wa tá a bá gbàgbé Star Lady èyí tó jáde nígbà kan tó ní ṣe ni pásítọ̀ Àgbàlá Gabriel tó fẹ́ bò ní àjọṣepọ̀ ó ló kọnu fẹ́ sóun. Ẹ̀yin tèmi ní gbogbo ìgbà náà arábìnrin yìí jáde láti jẹ́ kí àwọn èèyàn mọrú ẹ̀dá tí pásítọ̀ Gabriel èyí tó jẹ́ ní àsìkò ìgbà náà lọ́hùn. Star Lady ó jẹ́ ká mọ̀ wípé pásítọ̀ Gabriel ó ní kì í ṣe pásítọ̀ ó nítorí pé ìwà tó wà lọ́wọ́ rẹ̀ ó ní kò dáa rárá. Ẹ̀yin tèmi ó ní olè ni ó ní gbájúẹ̀ ni kò sí nǹkan tí Star Lady ò sọ nígbà náà lọ́hùn bọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń wò ó pé bóyá arábìnrin yìí ó ń parọ́ mọ́ pásítọ̀ Àgbàlá Gabriel. Ẹ̀yin tèmi ṣùgbọ́n ní báyìí ó tún ti jáde o. Ó tún wá ṣàlàyé ní tó ṣẹlẹ̀ sí nígbà tí arábìnrin yìí jáde láti sọ̀rọ̀ ẹ̀dá tí pásítọ̀ Àgbàlá Gabriel tó jẹ́ nígbà náà lọ́hùn. Pásítọ̀ yìí ó mọ̀ fọlọ́pàá mú bẹ́ẹ̀ ni tí wọ́n ti mọ́lé nígbà tí ẹ̀bẹ̀ pọ̀ nílé ẹlẹ́bẹ̀. Ó ní pásítọ̀ Àgbàlá Gabriel ló fi Star Lady lẹ̀ ní àsìkò ìgbà náà lọ́hùn. Látìgbà tí ọ̀rọ̀ náà wá ti ṣẹlẹ̀ Star Lady ó ti pa ẹnu rẹ̀ mọ́ kò sọ nǹkan kan nípa Àgbàlá Gabriel mọ́. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láìpẹ́ tí a gbọ́ wípé pásítọ̀ yìí ó tún gba owó lọ́wọ́ ẹnìkan èyí tí ó raise owó fún ní chọ́ọ̀chì ẹ̀ tó tún jáde ó ní Stargirl ó wá ṣàlàyé ní tó ṣẹlẹ̀ sí ní gbogbo ìgbà tí pásítọ̀ yìí tì mọ́lé ó níṣe lòún lóyún o tí oyún náà sì bàjẹ́. Ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Star Lady ní tó sọ nínú fídíò ọ̀hún. A ṣáà lọ gbé ọmọ yẹn tẹ́ ẹ bá gbé Muyideen wọlé tí ẹ bá ṣe pé fóònù Muyideen ò dáa bẹ́ẹ̀ bá gbé wọlé nìsín tí n bá sí kámẹ́rà mi ó máa ní àmọ́ ẹ̀mọ́ mi Star Lady ó sì jù wá lọ lọ́jọ́ orí. ọjọ́ tó rí mi rí ẹ̀kejì tí ò rí mi orí ṣóò mọ́mí kinní ló ti rí mi ó bá ní àǹtí ilé yìí àwọn ni mo rí inú mọ́tò ń jọ sí ṣé èmi náà mo tún sọ yẹn. amúgbó mọ tí ń ṣe ọlọ́tí sì mọ tí ń ṣe bọ̀ mí ní wá dùn kò tó bá jẹ́ irọ́ ni ó yẹ ká sì rí tèmi náà títí láti ẹjọ́ bọ̀ nítorí pé mo fi èpèlé fún jọyìn kí n parọ́ mọ́ yẹn o àbí tẹ́ bá ń wọ̀ mí lọ́ọ̀kan pé yìnyín kì í gbàdúrà kéèyàn gan súnmọ́ mi èmi ṣe wà torí ìwọ tó bá ti ní trust nínú ààrẹ ò lè ní trust nínú mi ó lè dọ̀lá kí n wù ọmọlúwàbí ó lè dọ̀lá kí n máa ṣépè lórí láìfù mi pé àbẹ́fẹ́ ó yà kúrò mbẹ àbí ẹ má wò mí mọ́ àwọn tí sì lọ́pọlọ ó sì wò mí pé ọmọ mi mọ ibi onírè rẹ̀ tí ó ń lórí lójú kò mọ ti ń ṣe àṣà lọ gbé bọ̀bọ̀ yẹn ó bá ní kí n tún já lọ ṣọ́ọ̀ṣì vanga wọ́n ní ẹwọ́ ìwọ ní ṣọ́ọ̀ṣì olórí burúkú tàbí ẹ̀ lọ́nà tó jí bí olórí burúkú yẹn èmi ò lọ o bọ̀bọ̀ ọlọ́ọ̀jẹ̀ kò ráàánú gbà so mo ṣàdé ọláwùn gbogbo ẹni tó bá mọ ọ̀nà tí mò ń dakọ̀ ni ó mọ̀ pé mi ń sọ òótọ́ ọ̀rọ̀ ẹnu mi tẹ́ ti lè gbóòtọ́ ọ̀rọ̀ kò sí nǹkan tó tún lè ṣe fáwọn ó ti lọ sí station olóògùn pọ̀ mọ́ so mo ṣàṣọkalẹ̀ lọ láwùn jọ yẹn mo ní kó máa lọ pé màá jọ yẹn lórí live ìgbà tí ó tó bí ọ̀sẹ̀ kan ó bá pè mí èlò Stanley sùn tí èyí pẹ́ ti ń sùn bọ́bọ́ yìí orí ẹ̀ ní lọ́kì ọlọ́run ló fi ń ṣe sábàbí rẹ̀ àwọn ti rí kíní kan mílíọ̀n bíi 80 mílíọ̀n ọjọ́ kẹrin ló láwọn ti rí 22 mílíọ̀n. mo ní ṣé ẹ mọ̀ pé charity ṣé gbogbo owó tó wọlé àkáǹtì ẹ̀ lè ṣàkáǹtì mi àti tábà parọ́ fún ara lókun. àkáǹtì ẹ̀ bọ̀ mọ́ ìjẹ́jọ́ ló ń lọ ibi tó ti ń ṣe ló ti ń jẹ point of correction bó o lè ní wọ́ o lè ní ọ ẹ pé o lè lò lẹ́kọ̀ọ́ mọ́ pé o lè lòun. so 22 million bíi pé mi ń gbowó rí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ Star Lady ilé làbàkọ mo ní ilé again ẹ fún bàbá ẹ ní owó kódà kó sì ẹ fún 10 million kó lọ ìgbésí ayé bàbá ojú kan bàbá yẹn sì wà tí náà. bẹ́ẹ̀ àmọ́ mọ̀ náà. so bó bá ní 22 million mo sáà gbójú pé kínní nígbà tó tún yá ó kọ́kọ́ tún gbé wá gbogbo àwọn aṣọ tó wọ̀kù wọ́n sàn kó fún mo sàn dárẹ́ rìn pé sáwọn pípù tó ń rúwó lẹ̀ yìí tí wọ́n lójú kò wá sí ẹni tó lè sọ bọ́ mo máa nǹkan wà tó jẹ́ pé wọ́n mọ̀ pé mi tó ń sọ pé fans àwọn pé because of pé mo mọ̀ sọ̀rọ̀ ẹ̀ àwọn fi follow àwọn ni wọ́n pè wọlé lórí live ẹ̀ pé ẹ̀yin ò sáà mọ̀ jowó owó kọ́mọ pé ẹ̀yin ò sáà lè mọ́ béèrè owó sáwọn táwọn wà abroad abroad òtútù ti fẹ́ pa àwọn kalẹ̀ máa yẹn sọ̀rọ̀ tí voice wọn go viral báyìí so wọ́n sàn bẹ̀rẹ̀ ilé ó ti di gas gbòòs ọjọ́ tán gbé ya Muyideen tí wọ́n gbé wá sórí live ẹ̀rí bí wọ́n ṣe blaster ya yẹn mo ṣàwò pé àṣírí olótù ẹni tí àwọn ará abroad bá ń jẹ lẹ́nu wọ́n sì ń láìkì ẹni but wọ́n bá padà lẹ́yìn ogun ará abroad ò gbọ́dọ̀ jọ mo mọ̀ sọ kíní kan fáwọn fans mi mo ní ìwọ tó bá wà media play along tógun ará abroad bá jẹ àwọn ni the best word tó ń jẹ́ kí Nàìjíríà sì dùn
bọ̀ tí ará abroad kan bá fi lè dìde lórí ẹsẹ̀ pé kíní irọ́ ló wà ń bẹ̀ you are going down. Mo pé trust o pé lu yìí wọ́n orí trust náà ṣé ẹ mọ̀ pé bó o fẹ́ bó o kọ̀ mo sọ kíní yẹn lọ́dún náà mo ní kò sí bó o ṣe lè dáa tó tára abroad kan bá ti lè dìde against ẹ mo ní you are going down kó o máa ṣe lóògùn you are going down mo ní bí wọ́n ṣe wà náìsì tó máa wálẹ̀ ni torí wọ́n ti sáná rí ẹ wọ́n ṣàṣe fídíò ọjọ́ tí mo wá jáde ó ní lady kan tí wọ́n gbé wá sọ́dọ̀ ẹ̀ lady yẹn kú ìgbà tí lady yẹn kú ìgbà yẹn ni mo fi ìbínú bọ́ ọ̀tá tí mo ṣe fídíò tí mo ṣe fún yín kì í ṣe pé mo willingly ẹ̀rí pé ó ti ṣe àwọn nǹkan sẹ́yìn tó jẹ́ pé wọ́n wá ní ẹ̀ ṣèbí star lady náà ṣèbí àwọn tó ń tẹ̀lé ni tí lady ṣe wá kú toyúntoyún ní tó jẹ́ kí n bọ́ dànù o torí some people ó fẹ́ bá tiẹ̀ jẹ́ ni ó fẹ́ mú wálẹ̀ ní ọmọ òsì wọ́n ti gbéra wọn lóòtẹ́ẹ̀lì ǹjẹ́ ìwọ ló fà mí lóbò lẹ̀ bí n bá dò ṣèbí mi mo lò bò mí awábìlẹ̀ ń tà sí mi ń do lẹ́yìn kámẹ́rà ó lọ bà mí jẹ́ fáwọn tí ó bà mí jẹ́ sí pé ṣèbí mi àti star lady jọ wà ẹ̀yin ẹ sọ fún ọ̀gá yín pé kó wá sọ lójú gbangba pé wọ́n sọ kò pa ni bá a sì jẹ́ sọ̀wà tó mú fàyè jálẹ̀ tó bá tí n bá débẹ̀ ń ní kó mọ́ ra mọ́ọ̀tì fún mi àti bottle water torí mi kì í jẹun anyhow tí n bá lọ tí n bá ti rí i pé ọjọ́ tó rìnà sí mi mo ní bọ́ọ̀lẹ̀ ń bẹ ọ̀gbẹ́ni ó lè jọ lè lélẹ̀ èmi kọ́ mo ní físàn yìí o èmi kọ́ ni mo ní o bọ́ọ̀lẹ̀ ń bẹ ọjọ́ yẹn ló ní kí n máa pò ń dádì mo ní mi lè pè ọ́n dádì nítorí pé mo mọ ibi tó ti ṣẹ̀wà a ó jù mí lọ náà tọ́lọ́n bá gbowó fún ọ àti kọ́ ni èmi tí mo ti ń ṣiṣẹ́ ìní ìsìn tó ti pẹ́ o lè dé lẹ́yìn mi kọ́lọ́n gbígbà fún ẹ jù mí lọ mí lè ti torí ẹ̀ kí ní kó kú náà màá sóbà fún ẹni torí oore tèmi náà ń bọ̀ mo wá sọ kíní yẹn fún wa ká lára gbogbo ẹ̀yin ìyá tẹ́ ẹ ti léwu lórí ẹ ti bí ẹ ti súnmọ́ gbẹ̀bọ̀ dáàdì máa wọ ẹlòmíì báyìí tí ìfà ti padà nù ṣé ojú òmọ tó yónú ni man of God what is meaning of man of God tó jẹ́ pé ó ń ṣe dáadáa lójú kámẹ́rà ó ń pa àwọn èèyàn lẹ́kún ní ẹ̀yìn kámẹ́rà let us say the truth ẹ jí kó lè mọ̀ kó lè lòun ní January tá a lò tán yìí ká tó wọnú oṣù kẹta mo sọ̀rọ̀ ẹ̀ mo ní ẹ sọ fún bàbá yìí pé ó sì fẹ́ rí ja wèrè ẹni kó wá bẹ́ mi kó má dákọ̀ mi kó kàn ṣe sọ́ọ̀rì àìmọ́ṣe sọ́ọ̀rì rẹ̀ ó máa lọ sẹ́wọ̀n àwọn èèyàn ní bẹ́ẹ̀ ni star lady ẹkùn ọkọ ń wá ń dákọ̀ ẹ̀ mo ní iṣẹ́ ìfẹ́ ya wèrè ó yẹ ẹ má dákọ̀ ẹ̀ lórí platform mi torí pé mo mọ tí mò ń sọ ọ̀rọ̀ yẹn ń dùn mí ni tó bá jẹ́ kó ti ṣe sọ́ọ̀rì ó ṣeé ṣe kí ìṣẹ̀dá mi kó ti dáríjì torí inú ẹ̀jẹ̀ mo wẹ̀ ẹ́ mọ̀jẹ̀ ń parọ́ fún yín ó de ojú gbangba wálíà má lọ jìnnà mi mò ń ṣe é ìgbà tí wọ́n ṣáàgì mi fi blanc ṣé ẹ mọ iye pé tí mo gbà ni oyún 5 months sì mú mi bíi pé mo fẹ́ bímọ ṣé ẹ mọ kí oyún máa múyàn oyún tí ò tí gbò oyún yẹn wá mú mi mo wá ń gbin lọ́jọ́ yẹn ni mo mọ̀ pé Ọlọ́run pé 1 million nígbà tó oyún yẹn kọ́kọ́ mú mi ta kúrò tó ẹni tí mo lóyún fún ni pé ṣe bí mo sọ fún ẹ pé kó má bàa fa wàhálà ṣé o ti rí ní tó fẹ́ kó rẹ sí my godfather pè mí láti Amẹ́ríkà páwọn fẹ́ bá fa case ìgbà tí mo wà nù bleed tí mo send ẹ̀ sí wọn wọ́n ní báwo làwọn èèyàn ṣe wicked báyìí wọ́n láwọn fẹ́ bá fa case but mo mọ́ gbọ́rọ̀ sí yá mi lẹ́nu pé fílẹ̀ jẹ́ kọ́ lọ́n ṣèdájọ́ láàrin wa tiẹ̀ wọ́n mi ìjẹ́ kó lọ score free o bí n bá parọ́ mọ́ kò yẹ kí èpè tí mo ṣẹ́ nígbà tí ọmọ yẹn fẹ́ jábọ́ kò yẹ kó mọ̀ nígbà tí ọmọ yẹn wá mú mi ìgbà tí mo rí pé ṣèbí wọ́n sọ pé oyún tí ò bá tí gbò wípé èèyàn kì í bí ni mo kọ́ rí jàn ìgbà tí mo rí jàn mo wá rómira ìgbà tí mo rómira tán ọmọ yẹn wá jáde ó tó àtẹ́lẹwọ́ mi báyìí ṣèbí ọmọ yẹn náà tí bàbá rẹ̀ tí ń bá ṣe lóyún fẹ́ni tó jẹ́ pé kò wà òkè ṣèbí màmá wọlá pé àzìn mo ṣàtúbí tó tọ́ mi yẹn sá gan mo ti bí méjì bọ̀ mo ti bímọ tipẹ́ ọmọ yẹn wá jábọ́ ní fọnáfọnṣu sí mo stress ara mi ni àbí ẹja sọ fún kàpé ká ni inú ẹ̀jẹ̀ yẹn náà ni mo wà tí mo fi ṣépè fún mo pariwo lọ́dún náà lọ́n kò sẹ́ni tó dìde pé star lady mo fẹ́ gbọ́rọ̀ àwọn màmá mẹ́ta kan ló jáde tán ṣe fídíò kan oyún bàjẹ́ lára Bẹ́wàjì ẹ ṣiṣẹ́ lórí ọmọ yìí ó nígbà tí wọ́n fi kónú fún mi náà ó nígbà tí wọ́n fi kónú fún mi tí wọ́n kónú fún mi tí wọ́n ń rù mí káàkiri tí mo ti ń pọ fóòmù ṣé ẹ rí yẹn ń gbà yẹn mo wá ń sọ̀rọ̀ ẹ wá ń sọ pé mi ní right àti mo ní right láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ mo ní right kẹ́ ẹ bá mọ̀ pé ká ní tí n bá sọ̀rọ̀ lórí ìgbà tó ń trend yìí tí n bá sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó bá trend tán wọ́n sọ pé ṣèbí ìgbà tó ń trend níbo lèmi wà tí mi sọ̀rọ̀ àti oyún yẹn sì jábọ́ ìgbà tí àwọn kan máa ṣe fídíò lórí oyún tó jábọ́ wọ́n ní sí òun ló gún mi ní òun ló fún mi pàǹkùn ní kẹ́ ẹ wo bí tọ́pọ̀lọ àwọn ènìyàn lọ ẹ má stress olóyún tẹ́ bá fẹ́ rí wàhálà olóyún. àyàjíjá ọlọ́pàá lẹ́ni ọlọ́pàá lọ́la yẹn náà nǹkan ṣe kó àyàjíjọ́ God bless you àyàjíjọ́ ọlọ́pàá lẹ́ni ọlọ́pàá lọ́la. jẹ́ kí n bèrè pẹ́sẹ̀ kan kó lè bá a clear sáwọn èèyàn nígbà tó wá gbé ẹ lọ sí kílẹ̀ ẹjọ́ wo ẹ̀sùn wo náà fi kàn yín nígbà tó gbé ẹ lọ sí police station. ẹ̀sùn wípé kí ni mo rò pé ìbú ìsí o dífá kínní kan ibo mo kówé sí bí náà
kíní kan defamation of character Okay. wọ́n lẹ ẹ̀wọ̀n oṣù àbí ẹ̀wọ̀n ọdún méjì ni tí n bá rẹ́fídẹ́ǹsì ṣé ẹ mọ̀ pé tí n bá da skin record bí tá a ti mọ́ sọ̀rọ̀ tá a ti mọ́ ṣe fídíò kan tí n bá dà síta ṣé ẹ mọ̀ pé irú yín ó sá fún mi ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn kì í ro tọ́ọ̀tì pé àwọn èèyàn ló máa ń súnyàn débi pé ká ṣe skin record tí n bá sì dà àwọn evidence tó wà lọ́wọ́ mi tó jẹ́ pé mo sì sísì àwọn nǹkan kọ̀ọ̀kan rẹ̀ màá lọ gbé fídíò màá wá sákù orí ibi tó ti lo kíní yẹn màá wá sákù orí mi màá ní ó yẹ lọ wò wá kíyàwó ilé ẹ̀ béèrè pé ibo ni kíní ìsọlẹ̀ sí ṣé ẹ rí láyé yìí èmi ò kí ń parọ́ mọ́ èèyàn torí mo mọ̀ pé tí n bá sọ̀rọ̀ àwọn èèyàn kan sì react sí àìmọye blogger tó ti pè mí lẹ́nu ìgbà tó ti ń trendy Star Lady I want to talk to you Star Lady I want to gíní kan ẹ kó fòdà ẹ kó fọ́kìn lọ́jọ́ ṣẹ́yìn òwà náà tó tán láìfù fún mo yẹ àwọn tí ò tán láìfù fún mi tán mọ̀ pé tòótọ́ ni mò ń sọ náà ẹ mọ iye èpè tí mo gbẹ́ ni tó bá jẹ́rú yín ṣe láìfù fún mi ìlẹ́gùnkè láyé ẹ kàn mọ́ pariwo mẹ́yìn nìdá torí pé ọ̀rọ̀ máa ń dùn mí tẹ́ nígbà tí n bá wà ní ẹ ṣe kọ́kọ́ digest ọ̀rọ̀ méjì ní kẹ́ digest ọ̀rọ̀ sí ẹ ṣe kọ́kọ́ gbé mi pé mò ń parọ́ ẹ̀bùn ẹ kọ́kọ́ gbálàyé ẹnu mi ná ẹnìkan tó jẹ́ pásítọ̀ mo fọkọ bò láṣìírí ó gbé mi ṣépè náà ìgbà tó wá rò tìtọ́ ó sì ń ṣàdúrà fún mi padà mo padà blọọkì wọn ni pé ẹ ní sóríire ká ní ṣé rí ọ̀rọ̀ yẹn dùn mí o kò yẹ kí n go to length kí n máa sọ̀rọ̀ sí nínú ẹ̀jẹ̀ ṣé ẹ mọ̀ pé wọ́n ní tálábíàmọ́ bá bímọ tán àṣẹ wà lẹ́nu wọn gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ sí mi níjọ́ tí ọmọ yẹn fẹ́ jábọ́ lára mi ní intentionally but intentionally wàhálà tí mo fèsì gbàgbós wọ́n ẹ̀sẹ̀ wọn lọ bá mi kó scan nílé tọkọ mi wá fi hàn mọ̀ pé àṣọ wọn mọ̀ parọ́ pé ló yẹ ti fẹ́ rí wèrè kí èrò òru omi ìsìnkì èrò òru ọmọ yìí èrò òru tí nǹkan bá fi lè ṣe ẹ wá wo for the funnest part ẹ lè believe pé bàbá yóò mọ̀ bọ́ta àwọn ẹran rẹ̀ ló mọ̀ dà wá sí station mo sì ń sọ ní station yìí pé ẹ jẹ́ kémi àti olórí burúkú ọmọ yìí ẹ jájọ fojú rinra ẹ jájọ kàn fojú kojú báyìí kó wá sọ fún mi pé n tí mò ń sọ irọ́ ni orí fóònù ló ti ń connect kẹ wo bí tó lórí burúkú ọmọ yìí yà wèrè mi ìfojú kan o tí n bá fojú kan ọjọ́ tó wá sọ́dọ̀ dádì mi ọ̀gá ńlá family paṣọ 100 kò ní wálẹ̀ ìjọ yẹn tí n bá lọ sí ṣòǹjọ yẹn kò ní farare lọ mídíà máa gbiná torí màá bá kanlẹ̀ òun ń lo àwọn àmọ̀tẹ́kùn èmi ń lo tọ́ọ̀gì lèmi anywhere any corner bó bá bẹ́ sí mi wà mọ̀ pé wà kọ́lẹ́tì wòtòwòtò mo máa ń sọ pé bó bá jà mídíà bó bá lè jà lójú ayé olórí burúkú ẹ̀dá ló wà bí má bọ́ lérí lórí mídíà èmi mọ́ rìn lóru kò sí ní tó fẹ́ fi mi ṣe é gbàgbé ọmọ Ìbàdàn ló ní ìpànlẹ̀ kò sí nǹkan tí wọ́n fẹ́ fi èmi ṣe lẹ́yìn ìgbà tá a jà sí wọn ìjà ṣọ́ọ̀bù wọn ṣe many things fún mi ni ṣé torí pé mi kì í wá sàn láì bọ̀ dákẹ́ má fèsì ẹ̀ mọ́ tẹ́ni tí mò ń ṣe sọ̀rọ̀ báyìí kí nǹkan mọ́ wò ó gba péjì mi náà ó destroy péjì mi ìgbà tí wọ́n destroy tiẹ̀ náà bí eré kọ́ ni we going down èmi ìbáyàn fa wàhálà kò má going down mi kì í ṣọlọ́run bí n bá jẹ̀bi èèyàn mọ́ mi mo mọ̀ ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ bí mo ṣe wà yìí o tí n bá mọ̀ pé tí mo ṣe fún yín ò dáa tí mo mọ̀ pé mama tíǹkì lẹ́ẹ̀mejì mama bẹ̀yìn ni mọ́mí I'm sorry mọ́mí I'm but tí n bá ṣe ẹ̀ tí mo rí pé o jẹ̀bi mi o tún wá tún dúró lórí right gbogbo tí n bá ní màá fi bọ̀ ọjà mi sí ẹ̀gbá mi fọ̀ fún ti station ṣe bí Ìbàdàn yìí ni mo wà tí wọ́n fi gbé mi lọ sún 11 ṣe bí gbogbo wa la wà media ń gbà ẹ̀ mi ṣe rí tọlọ́pàá tó gbé mi lọ kọ́ ni issue tí n bá ṣe ẹ̀sìn condition ó bá gbé mi lọ sí kíní kò jọjú mọ́ ẹ̀rí pé tí n bá fẹ́ fa wàhálà màá ní lẹ́yìn kó gba station lọ all case na settlement owó ló máa jẹ bọ́ ẹ jẹ́ ká sọ fún olórí burúkú ọmọ pé olórí burúkú ni wọ́n á pé o ẹ jẹ́ kí n sọ ẹni tí wọ́n pè nù ràn wọn fún yín ṣé ẹ rí ìyá bàbá rẹ̀ lọ́lọ́run pè ọmọ ló jẹ́ sí ìyá tó máa ń gbé wá tọrọ owó yẹn ṣé wá rí bí ọmọ olórí burúkú ṣe ń ṣe ni bàbá ẹ̀ náà ṣe ń ṣe láyé ìgbà rẹ̀